نبيك باطلا وظاهرا وارزقنا العمل بهما بذاتك المقدسة اللهم آمين. الفاتحة. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اللهم صل وسلم وبارك وارحم وترحم على سيدنا ومولانا محمد اللهم افتح لنا كتابك وسنة نبيك باطنا وظاهرا وارزقنا العمل بهما بذاتك المقدسة الفاتحة. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فإذا قرأت القرآن فاستعذ بالله من الشيطان الرجيم. فاستعذ بالله من الشيطان الرجيم. وإذا قرئ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون. من عمل صالحا فلنفسه ومن أساء فعليها وما ربك بظلام للعبيد. من عمل صالحا فلنفسه ومن أساء فعليها ثم إلى ربكم ترجعون. من عمل صالحا فلنفسه. ẹni bá
ṣe dáadáa ó ṣe fún rẹ̀. ومن أساء فعليها وما ربك بظلام للعبيد. Ọba sì tún ṣe kejì náà ó ṣe bẹ́ẹ̀ nìkan ilé ara rẹ̀ ló ṣe lé. Ọlọ́run lẹ́ni ọba sí òun bó ti ṣe tọ́ bó ṣe yẹ òun ọ̀sán lẹ́sàn òun ìsọba tó ní àgbòsí lọ́dọ̀ tó wọ́n ṣe fẹ́ni tó dúró déédéé pẹ̀lú òun. Ọ̀sá ṣe gbé àṣepamọ́ ní bẹ́ẹ̀. Gbogbo ń ta bá wù níwà. Ọlọ́run ọba tó dá wa ó mọ̀ ọ́n yóò sì ṣẹ̀ṣẹ̀. Tó bá rí bẹ́ẹ̀ amúra sí dáadáa. Gbogbo ẹni yóò wù tó bá ṣe ṣe dáadáa yóò gbẹ̀san dáadáa yóò rí báyìí pé dáadáa tó ń ṣe ni Ọlọ́run sì gbẹ̀san lé lọ́wọ́. Wọ́n náà tó bá sì ṣe ìdàkejì rẹ̀ tí ìṣàìdá náà wà náà wùlọ́ nǹkan ní ṣẹṣẹ nàmbá. Ore gbé ore ni ó sì jẹ́san re ìkà ní èsì gbé ìkà náà ní ọjẹ́sàn ká. Dáadáa náà ni ọmọ retí ó ṣe ká yókù a ò ní gbà lùmọ́sà kó ẹ̀fọ́. Kò ṣe bẹ́ẹ̀ rí o kò ṣe bẹ́ẹ̀ rí o kọ́ wá fi àìdá sóore. Bàbá ní àyè nífura ní è. Tí ẹ bá rí tí nǹkan kan ló bá ṣe ẹnìkan. Tí nǹkan kan bá ṣe ẹnìkan láìdá. Àbí ní dáadáa gbé á èyí ṣe òun nìkan ní. Ẹwádìí rẹ̀. Oore kan ti ṣáájú ni bóun ò ṣe àwọn tóbi ilẹ̀ ti ṣe. Ẹ̀san lòun wá kó. Bó sì ṣàbúrú náà ni. Yálà olóòwò àbójú àwọn ẹni nínú ìran rẹ̀ àwọn tábí ni wọ́n ṣe é ni òun náà ló ṣe é ni. Bẹ́sàn bá dé àwọn tó bá yé sí wọ́n mọ̀ pọ́lọ̀wọ̀ jẹ̀bi wọ́n tó mọ̀ lọ́mọ pé kílẹ̀ adè yìí bàbá rẹ̀ ní tó ṣe fún lágbájá rẹ̀ ẹ̀san ló kéhùn. Àṣé ọlọ́wọ́ bá ìṣọba alábòsí. Ìṣọ́ alábòsí o. Ó ní nínú tóun dá lábòsí àmọ́ òun èé ṣe. Ọlọ́run àdúpẹ́ o. Olúwa dákun fún wa wà rẹ̀ o yẹ wá pa lórí ẹ̀. Àbíọ́ ni o ìtọ́sọ́nà rẹ̀ dáàfi ní ìsì ọ́ ọlọ́mọ bá fi bá wa lò wọ́n jẹ́ á sì sọ wọ́n jẹ́ wo sì wá gbọ́
ntọ́lọ́wọ́n ọ̀sọ́ tá nẹ́bí òwírú ẹ̀ táwọn olú gbogbo tíra tá a bá mẹ́jà lè débẹ̀ láéláé tiwa. Ọlọ́run ọba wa fi àlùbáríkà àti kòńgẹ́ ìyọ́nù rẹ̀ sí gbogbo tá a bá ṣe. Àbá nílànà. Ibi tí a ti dá dúró ibẹ̀ la ti fẹ́ bẹ̀rẹ̀ àfáàní kò ní àlámútàrà Lọ́mọ rọrùn sí ọlá nẹ́bì. وقال لهم الله موتوا ثم أحياهم إن الله له فضل على الناس ولكن أكثر الناس لا يشكرون ولكن أكثر الناس لا يشكرون. Àbá ní àyà yìí. ó ń tọ́ka sí ibi tí Ọlọ́run bá ń ṣe pé ìwọ ànẹ́bí Ìtọ́lọ́run ti sọ pé ìrẹ́ ànẹ́bì ó ṣàkíyèsí òkíyèsí ni òfurasí ni. àwọn tí wọ́n ń jáde nínú ilé wọn lọ́wọ́ ní ẹ̀yẹ Lẹ́gbẹ̀ẹ́ tí wọ́n ń jáde lé. Nǹkan kan lọ́fà tí wọ́n fi ń jáde nínú ilé kọ̀líkọ̀lí. Wọ́n ń sá fúkú. Ọlọ́run wá fẹ́ lé وقال لهم الله وقال لهم الله Ọlọ́run wá sọ fún ẹgbẹ́ Ẹkú. Kò síbi dá ẹdẹ́tẹ̀ kú ẹ̀mọ kú pẹ̀lú tọ́jú sáyé. ṣe àlàyé rẹ̀ fún yí yóò fi ṣe súnmọ́ àyà ثم أحياهم وقال لهم الله موتوا ثم أحياهم. lẹ́yìn ìgbà tọ́lọ̀ ní mú Bẹ́ẹ̀ tọ́lọ́run ní wọ́n kú. Ọlọ́run tó wá jù Ọwọ́ ají wọn. kí ni tí ń bà wọ́n lẹ́nu Kí ló ń bà wọ́n lẹ́rù? Wọ́n fi ń sá lọ́wọ́lọ́wọ́ jáde. kí ló fà á Kí ló fà á? irú situation tó tẹ̀lé ilé àwọn àdúgbò Irú ìtawà náà kó sí yìí náà, irú rẹ̀ náà ni. wọ́n ní ìyàn Ebi. Kọ́yí tààrọ̀ má bàá tọ̀sán kí tọ̀sán má bàá talẹ́. òṣèlú tó burú tó Kò sí, wọ́n fi ní bójẹ bá kò nínú ìṣẹ́kùsẹ̀. tí ò bá sí oúnjẹ Bí ọ̀bá sóúnjẹ, kò sí fọkànbalẹ̀ òṣìbọ̀ kan bá lẹ́ o. kò wá mọ lórí oúnjẹ nìkan Ọmọ lérí oúnjẹ nìkan. Ogun. ká máa parẹ́ Ká máa parẹ́ ni lọ́tún lósì wájú lẹ́yìn. ká máa kúrò ìmọ̀ gbọ́ Àbá lọ́tún lósì. Ọkọ̀ ní balẹ̀. ọkọ̀ òbalẹ̀ náà Níbo? Bí ọba gbọ́ gbì. èyí ó mọ̀ sá Èyí ọmọ sá ni o. ìpètò ìmọ̀ sí ibi tó lára Ojú ọmọ rí bí wọ́n máa ń gbé gbogbo ara ní o. àbí ogun ẹ̀sìn tí ẹ̀ wá ṣẹlẹ̀ Ogun ẹ̀sìn ṣẹ̀ wá ṣẹlẹ̀. bá a ti Tọ́. وقال لهم الله موتوا ثم أحياهم. àwọn wọ̀nyí tí Ọlọ́run bá sọ̀rọ̀ lọ́nà òṣèlú kí wọ́n kú Àwọn tọ́lọ́run sọ pé kí wọ́n kú yìí. àwọn tó ṣe pé ogun ni wọ́n ń sá fún Ogun ni wọ́n ń sá fún ni. àwọn náà mùsùlùmí ni wọ́n Mùsùlùmí ni sì ni wọ́n. á sì fọkàn sí wípé tí ogun bá ti ẹ̀dẹ́ àwọn ó ṣàyà gbàgbà wípé Afọkànsí pé ní wọ́n sáà gbangba pé ọba tó dá wa lè torí ẹ̀kú kẹ̀. àmọ́ kí ni tí ó wá ṣẹlẹ̀ nígbà tó gún dé Nígbà tó kú dé,
àbá wọn gbọ́ bàtà. kí ló ṣubú tàwọn ìlú. kèétí ìyá. àfi káwọn tètè wájú. àfi káwọn orí mi àbá káwọn fèrè gé. eré tí wọ́n fi gé. eré tí wọ́n fi gé tán sálù. ó dàbí ìjọ àlùkìyámà pàmùrẹ́gẹ́dẹ́. ọjọ́ pàmùrẹ́gẹ́dẹ́. tó ń kálukú ó máa kọlu ra wọn. bẹ́ẹ̀ ni tí gbangba dẹkùn tí kedere máa bẹ́ẹ̀ wò. ọ̀pọ̀lọpọ̀ èèyàn ní ó máa ṣubú ní ó máa jẹ́. àbá ní nǹkan àbá ò ní mọ tí ń gbà ṣubú. bí wọ́n bá kú ọlọ́run ṣùṣù ọlọ́run tún jí wọn. àsìkò retí ọ̀yá bàdáìkà ti sọ sí ìyá ọ̀dákú ní ikú èdọ́. ọ̀yá wọ́n lọ ń dákú ikú èdọ́. ètekéte tí wọ́n ń dá yìí. ète tí wọ́n ń dá yìí kò lè gbé wọ́n. nítòsí ìwú ọlọ́run ní máa ṣe. nítorí ọlọ́run ní máa ṣe. فقال لهم موتوا أحيا إن الله لذو وقال لهم الله موتوا ثم أحياهم وقال لهم الله موتوا ثم أحياهم إن الله لذو فضل على الناس إن الله له فضل على الناس ولكن أكثر الناس لا يشكرون ولكن أكثر الناس لا يشكرون àdúró rẹ tọ́lọ̀ ń ṣe fún arẹ́kẹ́tẹ̀ yìí. ọ̀pọ̀ àwa èèyàn láàmú pé ọlọ́run ṣorí. àmọ́ anága ní àwọn tó ṣe fún atẹni ojú wa lọ là ń wò. kì í ṣe pé àwa mùsùlùmí lọ́lọ́run bá ń nìkan. wọ́n ní kẹ́sẹ̀ mùsùlùmí nìkan gbogbo ẹ̀dá tó dá. gbogbo àwa ẹ̀dá ee tó ṣoore fún wa táàmọ́ táwọn kò tẹ lòmíì tójú tiwa lọ. talẹ́ni tó sì lọ́lá gidi talẹ́ni tó yẹ ká bọ̀wọ̀ fojú Allahu Akbar. talẹ́ni tó yẹ ká tẹríba fún a ṣàpọ́nlé fún nísànsàn. talẹ́ni tó yẹ ká ṣe àpọ́nlé fún bó ti ṣe lọ bó ti ṣe yẹ. Allah. ọ̀rẹ́ tọ́nà òun ṣe fún wa ó fún wa lójú. ojú lásán ọlágbà ojú. ó fún wa létí. à ń gbọ́rọ̀. à ń gbọ́rọ̀. ó fún wa ní imú. à ń gbóòórùn rẹ̀. à ń gbóòórùn. à ń nílò òkè. àmìlọ́lẹ̀. ó tún wá fún wa lẹ́nu. ó fún wa lẹ́nu. tàbí sọ̀rọ̀. lára orí nìkan ni. lérí ni o làákàyè náà afá àpọlọ náà tó bẹ́ẹ̀ bẹ́ẹ̀. lókè òun lérí òun náà ní lọ́wọ́ ká. ṣé agbára rẹ gbé pé kó ojú yìí kó máa rí ní. àtọ̀só tọ̀. ṣé agbára rẹ gbé pé kó máa gbọ́rọ̀. kọ́ni èèyàn tó ní bẹ́ẹ̀ tí ọgbọ́n kankan. àbí àwọn kan ti ẹ̀rọ tó ṣe pé déédéé ni wọ́n. ألم نجعل له عينين ولسانا وشفتين bẹ́ẹ̀ bá mọ̀ kó rí láti fún yín láti fún yín lẹ́kọ̀ọ́. ولسانا وشفتين ọgbọ́ àwọn tó ń bí ọlọ́run ti ṣe bí ọ̀dá nínú gbogbo wa. tó sì dín rè gún rìn. ولكن أكثر الناس لا يشكرون ولكن أكثر الناس لا يشكرون. ọ̀pọ̀ nínú wa tá a bá sùn tá a bá ní. àìsí rẹ̀ fi tó kọ́kọ́ wà nílé káàkiri bó o tiẹ̀ máa ṣe tẹ́lẹ̀ bí ayédèjì ọyọ bẹ́ẹ̀ ikú lọ́tún lósì. ó tọ́ kí gbogbo akápọ̀ ìlú ká dúpẹ́. a dúpẹ́ òun là kọ́kọ́. ó sì kó ìwà wa ní ọlọ́run láti ṣe ìyẹ̀wò
kan fún ẹ̀dá. Agbàgbé náà ó ti dánù. Nígbà pé wípé Ó yẹ kó o dúpẹ́. ó yẹ kó wù ú. Bẹ́ẹ̀ ni ó ṣe rírun. Yóò máa wá nílá rẹ̀ gẹ́gẹ́ bí ìgbà tó ṣe pé Òun tọ́jú tọ́sẹ̀lẹ̀ lóhùn. ohun tó kù ní Ọgbọ́n àwọn àpẹẹrẹ ọgbọ́n òye òun òye fífà sí ìfà sọ́hun èdè náà lójú òun ni. náà ló jẹ́ kó wù ú. Wọ́n dàbó ṣe pé abúlé ojú kójó. Ó ti abúlé kó ọ̀rọ̀ náà. Ó sì gba kíkó jọ. Ọlọ́run sì gbà fún o tó gba kíkó jọ. Wọ́n fọkàn sí sí pé Ọlọ́run ò mọ̀. Ọmọ o ọgbọ́n o. Ìwọ ń rò wípé o gbọ́ ni. Ọkàn rẹ̀ ń sọ fún ọ wípé jẹ́ Ó ti jẹ́ lọ. Èèyàn gbọ́dọ̀ dà ọ níyẹn ló dà ọ. Oníyàn lọ́dà tíyàn rẹ̀ tó lẹ́mọ. Ó pẹ̀lẹ́ ní olóòtú. Ọlọ́run bá lọ́dún dé. Lọ́ba dé. Ọlọ́run ó bèèrè. Yóò béèrè yóò gba gbogbo kìnnú yóò sì dọ̀ padà síbi ọwà tẹ́lẹ̀. Èyí yóò yí ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀dá. Ẹni títà rẹ̀ máa ń lò Ẹni tíráwọ̀ rẹ̀ bóde tínà rẹ̀ jò tó ní owó. tó lówó. Á sì kí ìtara rẹ̀ lọ́nà ìwọlé ilé ilé yóò ní. A sì kí tọ́lọ́run kọlé ọlẹ́rí kó ní Òun ni. òun nu. Bóyá èrùbù tí Ọlọ́run kù fún ọ lórí àsìkí. Èbùbù tó wá bù fún ọ tọ́lọ́run bù fún ọ lérè á sì kí náà. Ó lọ àsìkí ìfún ọdún. Fún bí ogún ọdún ló fi lò ó lápèjúwe. Ó wá lọ fọwọ́ ara rẹ̀ wá. Wá lọ fọwọ́ ara rẹ̀ wá. Ó fà á ti pàtó. Ọfà ti gbágbé ìjẹ́gbè ní lówó máa pò sí ìwé ní ojúmọ́ kan. Wọ́n jẹ dárùn. Májẹ̀mú àdéhùn ti bẹ̀rẹ̀ Àdéhùn ti bẹ́ẹ̀ ibi agbára tó wá. bẹ́ẹ̀ ni kò sí gúrù tí èní wàhálà nù. Ẹni tí ó wà ìjẹ́ lórí wàhálà. Ayé ṣe wàhálà dáadáa. Ẹni tí ó wọ̀ náà. Òun náà níjòkó tẹ́tẹ́lẹ̀. Yálà ẹni tó lọ wọ́n ní kò dànù lọ́lẹ̀. Fájìlì. Bẹ́ẹ̀ ni iye tó bá mú. Iye ẹ̀rọ tó bá ń yọ lórí. Allahu Akbar náà ni ọdún tó lò. Ọdún àdúrà bọ́ bá mú oró kan gbé. Dúkìá àásìkì tọ́lọ̀ wọ̀nyí ọ̀lẹ́ kò sàkókọ́ nípa wípé ìṣègùn ọ̀lẹ́kan náà. Díẹ̀ ni àṣírí rẹ̀ ò ní tú àmọ́ wọ́n wà kìsì. Ìwọ́n wà Ọlọ́run náà sì mú ọmọ sí. Lọ́ba di gbìm. Ọwọ́ aṣọ́nà òfin pé yóò kù ló jẹ́. Nígbà tó lọ bá pé tó náà sì sí òjò. Tọ́tán. Kò sọ́gbọ́n tó fẹ́ dá. Ọ̀sọ́gbọ̀n. Ó dàbí omi pa. Bẹ́ẹ̀ ni ẹni bá lọjà tó lọ rajà ni yóò sùn jà. Ńlọ ilé ni wọ́n bá ti rà á tán. Kí n tó gbé lọ, ó sẹ́nu. Ọ̀tọ̀nù. Àsọ̀rọ̀ wa ó yẹ ká máa dúpẹ́. Àmọ̀ dúpẹ́ o. وقاتلوا في سبيل الله وقاتلوا في سبيل الله واعلموا أن الله سميع عليم. Àṣẹ ni eléyìí báyìí. وقاتلوا في سبيل الله وقاتلوا في سبيل الله واعلموا أن الله سميع عليم. èyí jẹ́ fi ń sá káàkiri Ìdá fi ń sá káàkiri ń tẹ́ńbẹ̀rù ogun. ẹsẹ̀ rántí pé orí Ọlọ́run tó ṣe fún yín pọ̀ kọjá ẹ̀. Ẹ̀sìn ìrántí pé orin Ọlọ́run tó ṣe fún yín pọ̀ ọ̀pọ̀. وقاتلوا في سبيل الله ẹja lójú ọ̀nà Ọlọ́run. Ẹ̀jagun lójú ọ̀nà tọlọ́run. واعلموا أن الله سميع واعلموا أن الله سميع عليم. وقاتلوا في سبيل الله واعلموا
ẹni tó ẹ máa wọlé ká ẹ máa rọra ẹ̀kọ́ àfọkàsí ẹlọ́wọ́n sáré fún òun. wọ́n ní ọ̀nà wọ́n jì díẹ̀ síbẹ̀síbẹ̀ àfọkàsí. òjò yìí ẹ̀ tó dẹ́rù balẹ̀ kí ìgbà tó ọlọ́run kọ́ sáré ni ẹkùn aládùn àlérè adẹ́kùn yìí pọ̀. adúgbẹ́ fọ́lọ́ adúgbẹ́ èyí tọ́lọ̀ ò ṣe yìí ìdẹ̀ra ló fi ṣe fún wa. ìdẹ̀ra ló fi ṣe fún wa. téèyàn bá máa dúró yóò mọ̀ pẹ́. wọ́n ní bá máa núrò yóò mọ̀ pẹ́ dú. inú ìlà lílo lábẹ́rẹ́ àwẹ̀. bàbá nínú ìlà lílo lábẹ́rẹ́ àwẹ̀. òòrùn gan-an ó mú kọjá àwẹ̀. àwa ẹsẹ̀ níta àkọ́kọ́ ni káàkiri jẹ láì. àmọ́ ọlọ́run ọba ó fẹ́ sàánú. ọlọ́run ọba aláàánú láti jẹ ìjẹta mánà ẹwà wọlé. ọlọ́run ní ẹ̀rù gbogbo wa tutù. gbogbo wa náà ṣáájú kó dàgbà lẹ́yìn náà. ọ̀sẹ̀ tutù gbogbo àtijọ́ ẹ̀rí gbogbo wọn. wa ní kọ̀ọ̀kan bá lè lé. bẹ́ẹ̀ àṣẹ kí ọlọ́run ní àṣọláwa wí bẹ́ẹ̀. wà láti ní àgbára ìyá láàyè. wàlá alhamdulillah. Gbogbo ló pé wọ́n fi fòrè mọ́dọ̀. ولكن أكثر الناس لا يشكرون وقاتلوا في سبيل الله واعلموا أن الله سميع عليم. wọ́n ní ẹlọ́ mọ̀. ọlọ́run ọba yìí ṣàlíhùn ọmọ olùgbọ́ni. olùgbọ́nà ọlọ́run ọba yín ẹ̀gbọ́n bẹ́ẹ̀. ọmọ onímọ̀. onímọ̀ gbàgbọ́ tẹ̀sí bó ṣe ń kọ̀rọ̀ orí bó ṣe lọ́kọ́ mọ̀. connection sí àárín yìí ní pẹ̀lú àyà 243 òun ni wípé ǹjẹ́ ìsáfù yẹn àti kẹ́ ẹ jagun bẹ̀rẹ̀ ti rójú rẹ̀ àwọn ọlọ́run. ètè tẹ́ ń dá tẹ́ ń họ́ kí ẹ̀ ń sá kiri ìgbẹ́ bọ̀ mẹ́ ẹ̀ lè bọ́ mẹ́ o. ọlọ́run gbọ́ ń gbọ́ sí ń já ó sì dímọ̀ jù nínú ọ̀nà gbọ́dá wọn. مثل الذي يريد الله قرضا حسنا الذي يقرض الله قرضا حسنا فيضاعفه له أضعافا كثيرة والله يقبض ويبسط وإليه ترجعون. ọlọ́run náà àyè bá wí. ṣé àwọn àtúntò ọgbọ́dọ̀ mọ́ ọ̀pọ̀ gbé kalẹ̀? ìyẹn tó ń sẹ́nu à ń lọ̀rọ̀. tá lọ̀rọ̀? náà lọ̀rọ̀. ẹ wo àṣẹ. ẹ wo àṣẹ. tí ọlọ́run tó pa níyì. lọ́pàá wá nìyí. ó pa wá láṣẹ náà lọ́dọ̀ tó ṣe pé ó fúyẹ́ púpọ̀. ó fúyẹ́ lọ́nà tó gbà pa á láṣẹ náà. lẹ́yìn òsì ẹ̀ ní ilẹ̀ ronú wípé ọlọ́run tó pàṣẹ. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ sì láṣẹ ní ọ̀rọ̀ náà. bẹ́ẹ̀ sì ni àṣẹ ni. من ذا الذي
Alẹ́ni tí ó wí Ọlọ́run gbọ́rọ̀ yẹn dáadáa. Alẹ́ni tí ó ìyá Ọlọ́run ní owó. Ní ìyá tó dáa. Kìí ṣe pé nígbà tó wá fẹ́ yọ́lọ̀ tó wá lọ mú kábá níbi owó. Ó tààrẹ̀ owó jẹ̀mú. Owó tó ti jáàmù. Owó tí ò wúlò. Owó tó ṣe pé kó o ti ṣe kó o jọ gan-an kó o mọ́. Tó lọ kọ́jú ọtí. Bámú. Kó wá rí owó bẹ̀ owó jẹun. Ọtí gan fúnra rẹ̀ àrámù. Àrámù ni. Owó tó jáde ń tẹ̀. Àrámù. Ìbò tó lọ́mọ tí sí. Àrámù. Àwọn òṣìṣẹ́ ẹ̀bẹ̀. Àwọn òṣìṣẹ́ ẹ̀bẹ̀. Àrámù. Dírẹ́bà tí wọ́n kọ́ wọn. Alágbàtọ̀ òkú. Ànábì lọ ká gbogbo tí bàbá ń wí nì. Lọ́ ìyá ẹ̀mí Ọlọ́run lówó ní yíyàtọ̀ dáa. Ẹ̀san rẹ̀ tọ́ bá ṣe bẹ́ẹ̀ tọ́ yọ Ọlọ́run tọ́lọ́run kí ọ ó ní ìwọ̀nba tó bá jẹ ń bẹ̀ ìtọ́ bá jẹ ń bẹ̀ táwọn ẹbí rẹ̀ jẹ ń bẹ̀ táwọn tọ́lọ́run kó tí ọ jẹ ń bẹ̀. Àwọn màsàkì tó bá wá bá tó ṣe kọ́lọ́run kà jẹ àti wọn tí wọ́n rí lẹ̀ òun nìkan ní tiẹ̀. Ọ̀tán. Gbogbo ìyókù èsì. Gbogbo ìyókù èsì tí ẹ fi ṣeré ní yókù. Níjọ́ ọjọ́ kan ó dé. Jọ́kan ó dé. Gbogbo tó kójọ tó rí tó sọ̀kò láti. Ó fi ilẹ̀. Ó fi ilẹ̀. Ọ̀jọ̀ ní ìhùn máa dáfúkẹ́ òru lọ́jọ́ máa tẹ̀wé. Bàbá kúta ni wọ́n wí nù. Ológun. Bàbá. Gbogbo tó fi sẹ́yìn tó kó jẹ́ lẹ́yìn láyé rẹ̀. Ó di tẹ́lọ bí wọ́n bá ti kú tán gbogbo ìlà tó ń kẹ́ dáadáa ọmọ ìjà sí bàtà rẹ̀ ìlà rẹ̀. Èyí gbogbo bọ́tà òun lè méhùn. Mi ọba tí ń wẹ̀ náà ó ti mọ́ ní ẹ̀dá àgbàgbé àkàlẹ̀ mẹ́jọ bàtà wọn. Ẹwọ Ọlọ́run. Àti tó ní wọ yáhùn. Bẹ́ẹ̀ni. Gbogbo nǹkan tí èèyàn máa fi sí lọ́wọ́. Èèyàn ti gbádùn àyè. Ọlọ́run pọ̀ ní èyí. Kò wá lérò wípé ìwọ̀n ìdánilọ́rùn yìí. Òun náà sójú ọ̀rọ̀. Aṣọ bá ti ń lọ mẹ́wàá mẹ́ẹ̀ẹ́dógún. Àwọn ọlọ́run ti níbẹ̀. Ẹ̀sẹ̀ tí ń ṣe ẹni tó bá ṣe okùn. Dọ́bù ni tí ó sì pọ̀. Náà níbi ìdí fún ọ. Kékeré tí wà náà ọ̀pọ̀lọpọ̀ lọ́pọ̀lọpọ̀. Dájúdájú Ọlọ́run ìjàkì lílù wáyà òsì Ọlọ́run ọba ìgbà kápò. Bẹ́ẹ̀ni.
á sì sí yóò díwọ̀n rẹ̀ fẹ́ lómi nínú rẹ̀ lè fẹ́ kò díwọ̀n ní ẹlòmíì sì sọ tó ṣe pé yóò túlẹ̀ wọn. yóò dílẹ̀ fún ní agbólómi ní ìpínlẹ̀ láti sìnkí rẹ̀ olódó mú tẹ́lómi ọ̀dọ̀ ọlọ́run náà ẹwù ọ̀rọ̀ yìí láàrin yìí ẹ̀ẹ́dì wípé ọlọ́run ò pa ń tẹ̀lẹ̀ ọ̀pá ń dandan tàbí náà amẹ́ríkà yìí tí ọlọ́run sọ fún wa pé tó bá ní mo ti gbọ́dọ̀ bẹ̀rẹ̀ bó ti gbọ́dọ̀ náà ní wọ́n wò wọ́n mọ́ wọ́n sàún ṣe tó bá jẹ́ sí ọlọ́run bá fún ọ lẹ́yìn àwọn aṣọ òkúra bẹ́ẹ̀ ni àwọn èèyàn ń bẹ lára rẹ̀ bá mú nínú àṣìṣì tí wọ́n nílò pé wọ́n lò ní ọlọ́run kọ́ àṣìṣì jẹ́lò ní ìmá ọ̀rọ̀ wọ́n bá ti pọ̀tà àwọn èèyàn ti wà ń bẹ̀ ọ̀rẹ́ yóò sì gbà bẹ́ẹ̀ ni dédé ti ẹni tí wọ́n bá fi ẹnu yóò fi jẹ èyí yóò fún ọ ní láláyé tó bá ṣe fún ìyáàlì àwọn ẹbí rẹ̀ àwọn ará rẹ̀ àwọn ọ̀rẹ́ rẹ̀ náà lóore tó ṣe fún wọn àwọn alẹ́yìn ó gbà láyé àtẹ́lé nínú ìjàgbé mọ́ kó wájú mi láyé tó gbà bí ṣe pé ó ti ọkùnrin nínú ọlọ́run gbé àtijẹ àti mú wọn ó gbé ilé ọlọ́run bẹ́ẹ̀ ni ó sì sí gáàdì káwà ní kó fún wọn ní ẹ̀tọ́ oore rẹ̀ pọ̀ ó gbẹ̀sẹ̀ ìdíje eléyìí irú ẹ̀ níbù bẹ́ẹ̀ ni nítorí wọn ò ní ṣẹ́gbẹ̀ àwọn oníṣègbèlé ọ̀hún ọlọ́njọ́ ọmọ ní sí wọ́n mọ̀ wí bẹ́ẹ̀ ni ìmọ̀ ọ̀tọ̀ bá ń fẹ́yìn tó náwó tó sánú àwọn èèyàn tó dáa ìmọ̀ ọ̀tọ̀ lọ́wọ́ mọ̀ sí àbá nílọ́pọ̀ ìwọ̀n náà máa rí ọkọ̀ ojógun owó òkú owó kan ò sí sí ẹ̀sà kòsì ọlọ́njá ní gbẹ́ wọ́n ní òṣògùn owó àpòsí níbẹ̀ bẹ́ẹ̀ bá wádìí tí wọ́n ń pè lóògùn owó bẹ́ẹ̀ bá wádìí ogun owó ṣùgbọ́n rírí jẹ́ ìdí tí ó gbà wá kò ní dà èdèbí tí ó dá ní tí wá àṣẹ ìtọ́lẹ̀ tí máa rí máa pọ̀ tó rẹ̀ èṣù ní ọmọ gbé wá àbáwọn àdìjẹ̀lú àbáwọn àlìjẹ̀nú wá sì yá àwọn fún ọlọ́run pàdé ṣe ọ̀rọ̀ ọ̀rọ̀ nu ọ̀rọ̀ àlìjẹ̀nú ìwé sọ̀rọ̀ èsọ̀rọ̀ àti mẹ́rin dájúdájú ọ̀dọ̀ náà lápadà sí ọ̀dọ̀ ẹ̀ lápadà sí o ألم تر إلى الملأ من بني إسرائيل ألم تر إلى الملأ من بني إسرائيل من بعد موسى إذ قالوا للنبي له ابعث لنا ملكا نقاتل في سبيل الله قال هل عسيتم إن كتب عليكم القتال ألا تقاتلوا قالوا وما لنا ألا نقاتل في سبيل الله وقد أخرجنا من ديارنا وأبنائنا فلما كتب عليهم القتال تولوا إلا قليلا
والله عليم بالظالمين والله عليم بالظالمين. ìrántí lèyí ìfúnni nírò ló tó jẹ́. ìfúnni nírò òun ló tún jẹ́ Adán Muhammad. adébúwa Muhammad Kẹ̀kúkú tí ìdáyé nígbà tó rọ̀ ìṣẹ̀lẹ̀. lọ́la nẹ́bí ìdáre pérépéré ń bọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ Ọlọ́run fẹ́ fún ní làbárì tó ṣẹlẹ̀. pẹ̀lú gbogbo nǹkan tó ṣẹlẹ̀ kó tó dé ogun ẹ̀rọ lọ́run fún láàbárì inú ẹ̀ náà lèyí náà Ànábì lọ́lọ́run bá sọ̀rọ̀. àdébì lọ́lọ́run bá sọ̀rọ̀ Ó ní ìrẹ́ àdẹ́bì. rí àdébì Òòrí gbọ́ ó rí gbọ́ ni àwọn kan nínú àwọn ọmọ bàbí Ísírẹ́lì. àwọn kan náà àwọn bà ní Ísírẹ́lì Lẹ́yìn ìgbà tí Ànábì Mùsá àti Árábùkà ọmọ ìyá rẹ̀ ẹ̀kọ́ta búrò tí wọ́n lọ fẹ́ wọ́n lọ tán tí wọ́n dẹ́wò. tí wọ́n dáwọ́ rèé Ọlọ́run wàhálà àwọn wàhálà ara wọn. ọlọ́wọ́ wàhálà àwọn wàhálà ara tó fi tínà ara wọn mọ́ bẹ́ẹ̀ Gẹ́gẹ́ bí ìdílé yòówù, wọ́n sì lọ jì àwọn ni wọ́n ní. Àwọn wọ́n ní Ọlọ́run wọ́n ní kọ́ọ́lù lílẹ̀ bí iye ńlá. إذ قالوا للنبي له ابعث لنا إذ قالوا لنبي له ابعث لنا ملكا تقاتل في سبيل الله. Bẹ́ẹ̀ bá yóò tán, yóò wà máa bá gbẹ́gùn kí lọ́kùn máa wá lẹ́kùnkẹ́kùn. bẹ́ẹ̀ ni Ara ṣùgbọ́n gbogbo nǹkan lọ́rùn ló ṣùgbọ́n bọ̀. Wọ́n wá wọ́lá. Wọ́n nígbàgbọ́ wípé báwọn ti ṣe wà yìí kí ló dúkù dáàrí. kí ló dúkù táwọn ò ní wọ́n ti ríra wọn Ló bá sọ̀rọ̀ jẹ́ káwà náà ti ẹ̀ ní ṣe wọ́n jẹ́ káwà náà lọ́wà. yáà náà lọ́ba Léyìí tó ṣe ní pé yóò máa jẹ́ àpàṣẹ fún wa. kí ọmọ jẹ́ àpàṣẹ fáwa náà Ọba ta fẹ́ yìí. ọba tá a wí dání Ìjà fẹ́ fi ní káwà náà máa jagun lórí ẹ̀sìn láti lórí ẹ̀sìn. Fàkọ́lá àṣẹ́jú ní kùdíbà àlékún. قال هل عسيتم إن كتب عليكم القتال ألا تقاتلوا. Ọlọ́run ní sọ̀rọ̀ yìí o. Ọlọ́run ṣé tá a bá pa yí láti rẹ̀? tá a bá pa yín láṣẹ Gẹ́gẹ́ ìlú máa jagun. gẹ́gẹ́ ẹ máa jagun Ẹ sì lè dá. bẹ́ẹ̀ lè já Ẹ wá mọ́ táwọn náà mú. قالوا وما لنا ألا نقاتل في سبيل الله وقد أخرجنا من ديارنا وأبنائنا. قالوا وما لنا ألا نقاتل في سبيل الله. Kí ló ṣubú tẹ̀ wá? kí ló ṣubú tà wọn Ẹwà gbélé. ẹwà gbére Kí ló dé tàbí dé jagun tó tọ́ lẹ́nu ọlọ́run? wọ́n sọ̀kù di súùtì kan ńlá وقد أخرجنا من ديارنا. وقد أخرجنا من ديارنا وأبنائنا. wọ́n ilé agbóńlé kí ló tó wá kù Káwà náà lẹ́kùnlẹ̀ kájẹun kájẹun yìí. فلما كتب عليهم ولما كتب عليهم القتال تولوا إلا
làmá òjìbà àlẹ́yìn ìrìkìtáàlù nígbà táwọn olóhùn ta wá ẹ̀yìn lẹ́wọ́ wọn. Yọ̀dà àti ẹlẹ́jàgùn ọyá. Ọyá jagun. Àgbogbo wọn. Táwọn láwọn bí òun jápa gidi. Àfàwọn síkéní. Àtẹ́bẹ̀rẹ̀ òkú òkú dé ẹmẹ́họ. Wọ́n sọ̀rọ̀ àwọn àjòjì ìlú mi. Àwọn díẹ̀ ni wọ́n dúró ọ̀pọ̀ ọ̀họ́ ní è. Wallahu a'lamu bizzalimin. والله عليم بالظالمين والله عليم بالظالمين. Ọlọ́mọ. Alábòsí. Ọlọ́mọ alábòsí. Alábòsí. Yóò bímọ. Kò ní dáa. Wọ́n ṣe bá dáa fún sí wọ́n ní kò dáa fún ọtún ọ. Dájúdájú ọlọ́wọ́ bá máa àwọn alábòsí. Ayà yìí. Àbáláyà yìí. Ó bímọ tó pọ̀. Ó bímọ tó pọ̀. Àmọ́ bàbá wa kó. Bàbá wa gbó. Àdéhùn wa. Ó ti kó apapa mọ́ra báyìí. Ó kó apapa mọ́ra. Wọ́n ti ẹ̀dí bu àlà. Lóògùn ọlọ́run ó lò ní afọ́ etí àgbáyé. Bẹ́ẹ̀ni, kábà débi tí agẹ́ dúró. Lórí àbẹ́ ibi tó kàn. Bàbá níbi tọ́kà. Ẹ̀rì tọ́nà. Ẹ̀rì tọ́nà ṣe fún wọn. Bí mo gbógun ti ṣe dé. Gbógun ṣe dé. Òmìnira yáyà. Òmìnira. Àwọn yáyà dáhùn bí. Ọ̀rọ̀ wọn kọjá ìdíyà fún. Ẹnìkan yáyà ti ẹyọ kan. Ó lè kó ọ̀nà ìlú ọgbọ̀n. Àádọ́ta ó lè kó wọn kọjá ìkan náà. Àbá ó sì wọ́n lù. Yóò lù wọ́n yóò sì wọ́n bá fún wa. A dùn sẹ́jẹ̀. Téèyàn bá ń dá ìlú wọn lọ́sẹ̀. Àbá ó tó yàn họ. Ó tó yàn họ. Yàn họ ni àwọn ni. Àbá àbàdé. Gbogbo ẹ̀ lágbọ́. Fọ́lọ̀ òní wá ní ọdún ìgbé. Ọmọ èké. Ọmọ kéèké. Ọlọ́run wá ṣe tó yìn. Òun ló wá fẹ́ kú rẹ̀. Náà ló fi di tó yìn. Ogun lọ́hùn yàtọ̀ tó kú sí. Gbogbo owó là ń jà lé. Ogun lọ́hùn. Kéré rí ogun bá ti fọ́ tó bá ti ìgbẹ́jú. Bẹ́ẹ̀ni. Àmọ́ ogun ti sí ìgò rí bẹ́ẹ̀. Ọkọ̀ rí bẹ́ẹ̀. Owó là wá ń jà sí ìsìn. Ogun lọ́hùn ó yàtọ̀. Owó tí wọ́n yìí. Tó bá ti lọ́dà lókun olóhùn Ọlọ́run ó fún wa lọ́jọ́. Ṣá àlà. Òun ló ní. Ó bá wù ú. Bá yóò yín lẹ̀ yányán. Bẹ́ẹ̀ni. Àwọn akẹ́rẹ́ lójú ọ̀rọ̀ lérí wa lára wa. Bẹ́ẹ̀ni. Òun náà ni. Òun náà ni. Àtòjò. Ẹ̀dá Ọlọ́run. Àtẹ̀rọ àtẹ̀rù. Àwọn akẹ́rẹ́ ẹ̀dá Ọlọ́run. Ẹ̀dá Ọlọ́run ò sì ní gbéra wọn já. Bẹ́ẹ̀ni. Kó wa sọ pé ìdí kan lọ́wọ́. Bẹ́ẹ̀ni. Àlọ́lọ́run àpọ̀ fún gbogbo ìlú tó bá ṣe àgbà fún Ọlọ́run. Lájọ ọmọ sí apẹ̀lẹ́pẹ̀lẹ́. Ẹ̀dá lọ́la ẹ̀dá ká tètè. Ẹ tètè dé bá a ṣe dé. Tó ń là mí bí ṣe ní. Bàbá ní gbogbo ògbà ń jojoojúmọ́, àwọn ń dúpẹ́ lọ́wọ́ àwọn ìjọba. Bó ṣe rí iná, a sì tó pọ̀ tó yìí. Ẹmọ̀ ṣe é. Bàálà ṣé o. Àti Ọlọ́run ti bẹ lára wa ó jílẹ̀ báyìí. Fi Ọlọ́run. Ọlọ́run ní yọ ìfẹ́ rẹ̀ náà. Ọlọ́run ní yọ ìfẹ́ rẹ̀ náà kó lágbẹ́mi wa. Ọlọ́lá àwọlà wàlà 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 ìjà ìlà ìlà àti. Àwọn Salatu ala nabi al-karim. Bí a ti máa ṣe fún bàbá wa lábí àgbà.
lẹ́yìn náà ọlọ́ba fi ṣe tọ́jú fún wọn àdáfíà ara tó gbéye àwọn àṣẹ fún wọn lẹ́yìn náà. بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. àwọn gbogbo wa bí a ṣe wọ́n la ṣe pé àwọn òtí ẹ̀dẹ́rò pé a tó lè pọ̀ tó báyìí pẹ̀lú pé bí ọlọ́run wá ṣe lo ọjọ́ rẹ̀ yìí wọ́n wá ní bí a ṣe gbárùkù ti ọ̀rọ̀ náà ọba ọ̀rọ̀ tiwa náà lọ́rọ̀ náà ṣe sú wa kọ́ ọ̀rọ̀ tiwa náà ṣe sú ọlọ́run bàbá wa Buhari sáàrí lùdí ọ̀rọ̀ wa kí wọ́n lè ṣe wọ́n lè kú àbúrútì wọ́n lè ṣe wọ́n lè kú àtàlà títí dọ̀la pẹ̀lú bí ṣe dáadáa ìdára ìjọba jẹ́ kí á ṣe ìṣíwá táwọn ṣe bàbá wa lájẹ́ àgbà gan-an àwọn náà ti dé bí pẹ̀lú 2,000 naira wọ́n ti máa ń wá gbogbo wa dáadáa ìdára ìjọba pẹ̀lú ìjọba wa níbi sí àwọn náà ti fẹ́ mú wá àti wá.